Let's go.
lè bá jà ẹ̀jẹ̀ ká tó wà fún àwọn lé. ìmọ̀ tí mo fẹ́ fún àwọn tó wà lé ni pé tọ́jọ́ ọmọ Yorùbá tó ń wà. tọ́jọ́ ọmọ Yorùbá tó ń kọ́ wa lọ́wọ́lọ́wọ́ ni pé kọ́jẹ́ ká tó wọ́n papọ̀ nítorí pé ìlú yìí scam ni kò sọ́nà tó ń jẹ́ Nàìjíríà mọ̀ tí Tinubu débẹ̀ àwọn yìí tó fẹ́ pọ̀ mbẹ̀ wọ́n ti jẹ gbèsè lẹ́dẹ̀ẹ́ tó kí Tinubu kó máa bọ̀ kájọ tó wọ́n papọ̀ nítorí pé Yorùbá ká dáa pọ̀ ká kó lóko ẹrú kó kó akó lóko ẹrú Yorùbá nation la fẹ́ àwọn òfẹ́ tẹ̀lé wọn Nàìjíríà mọ̀ ká máa bá tiwa lọ nítorí pé Tinubu èèyàn wa náà ni. Bàbá mi kí lórúkọ yín àti orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Adéwálé lásìkò ròdù oníbàjẹ́.